Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sí abala ìròyìn ní ṣókí láti orí Osolo TV tí ó wà lórí ẹ̀rọ ayélujára. Ìlú Ipobè láti ń ròyìn látẹnu Kásùmù Ìṣọ̀lá. Sẹ̀míù Idris ni àmójú ọ̀rọ̀ tó jẹ́ àtò àwòrán pọ̀. Wọ́n ti rọ gbogbo Mùsùlùmí láti túbọ̀ tẹ̀lé àwọn ìlànà tó tọ́ àti ètò yẹ lásìkò ọdún Iléyá tí ó wà ní ojúgbòrò yìí. Lásìkò tí ìmáàmù Iroyin olúbukúlé tí ó jẹ́ ti ìmáàmù Adja rẹ̀ ni ó ṣe àlàyé fún gbogbo àwọn tó kópa nínú ayẹyẹ náà wípé kí wọ́n gbìyànjú láti tẹ̀lé àwọn ìlànà tí ó tọ́ àti tó yẹ. Lásìkò tó ń fẹ̀rọ̀ ìlédè ní àsìkò ìgbà tí Irun tí ó jẹ́ ti Irun ìdí ọ̀hún tó parí, òun náà ni ìmáàmù gorí múmbàrí tágbò díẹ̀ nínú tí ìmáàmù tí ó bá ọmọ ìlú sọ. Ẹjá wò ó níwọ̀n bá ṣókí. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a tún rí kọ́ lára Islam, àkókò ó dà gẹ́gẹ́ bí idà ni. Tó bá pẹ́ láti lè lo àkókò ẹ sọ́nà dáadáa, àkókò yóò padà lò ẹ́ nílòkulò. Lára báyìí, àkókò ó jẹ́ nǹkan tó ṣe wípé à ń fọ́sùn mínálímàl, ó wọ́n ju owó táwọn wá lọ, ó wọ́n ju iyì táwọn wá lọ. Lẹ́yìn eléyìí, ẹni tí ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ìlú Ouere eléyìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilégbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Benin, arábìnrin Àjọkẹ́ Gbàdàmásí, èyí tí òun náà láǹfààní láti lọ sí ìlú ibi tí ó jẹ́ ìlú rẹ̀ láti lọ kírun ìdí. Àwọn náà bá aṣojúkọ̀ròyìn wa tí ó wà níbẹ̀ sọ̀rọ̀. Ẹ já wo díẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi léde fún wa. Ó wù mí fún wa bá ìyá mi wọn ṣọdún ni. Láti gbà ẹ́ mọ̀ kó lè mọ ká ń kó ìwá ilé, kò sí à ń ṣàyè ìyá mi. Ìyá mi, mo mọ ohun yé ìyá mi máa ń ṣe lọ́jọ́ ẹ̀ níwọ̀n. Òun ni mo ní wá kí jànmọ́, wá kí ìyá mi wọn, mo wá bá wọn ṣọdún. Àlùfáà tí ó jẹ́ oníwàásí fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ní ọlọ́kan-ò-jọ̀kan, ìyẹn Àlùfáà Ali Olúkúlé tí àríbá sọ̀rọ̀. Àwọn náà pẹ̀lú wọn kò ṣàìsọ díẹ̀ nínú àlàyé eléyìí tí ó jẹ́ ti ọdún èyí tí ó jẹ́ Iléyá. Kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé? Àlàyé tí wọ́n ṣe rèé lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. Pé ọdún tá a fẹ́ ṣe ẹran tá a fẹ́ pa, ẹ̀sìn la fẹ́ fi ṣe, ìjọsìn la fẹ́ fi ṣe fún Ọlọ́run. Ká dá níyàn tó dáa, ká má dá níyàn pé èmi náà pẹran, kó má já níyàn kárí mi, kó já níyàn pọ́lọ́run la fẹ́ fi ṣe ìjọsìn fún kọ́lọ́run tó gbà ní ìbára lọ́wọ́. Ọ̀kan nínú àwọn ọmọ ìlú Ouere tí ó bá aṣojúkọ̀ròyìn wa sọ̀rọ̀, àwọn náà pẹ̀lú wọn kò ṣàìṣe àlàyé èyí tí ó fi hàn pé inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ fún ayẹyẹ ọdún ọ̀hún àti pẹ̀lú ìtàn tí ó dìrọ̀ mọ́ ọdún náà. Ẹ já wo díẹ̀ nínú àlàyé tí wọ́n bá wa ṣe. Orúkọ mi ni Sulaiman Malik. Ọdún yà wá ṣe lé ní èyí, àwa ṣe lírántí Ànábì Ibrahim, ayọ̀ Ọlọ́run. Bàbá ìgbàgbọ́ ni gẹ́gẹ́ pé iye Bíbélì ká ẹ̀ sọ. Bàbá ìgbàgbọ́ lé Ànábì Ibrahim. Àwa ṣe lírántí ipe ó ṣe gẹ́gẹ́ pé ìmámù ṣe parí tán nìsín. Fọ̀lí ó ṣe ẹ̀dẹ́hùn fọlọ́run ká fẹ́ fún ọmọ ìjọsìn. Ọlọ́run ó wọlá ọkàn kẹ̀ ìṣopọ̀ ní ìfẹ́ ọ́ ní sí fẹ́ fún ọgbọ̀n kan fún pààrọ̀ ọmọ náà fún. Níparí, ìmáàmù Ibrahim Olúkúlé ó du ẹran gẹ́gẹ́ bí ìlànà tí babaláwa bàbá ìgbàgbọ́ bí ó ṣe fi sílẹ̀ fún wa láti ṣe. Ìlú Ouere bí ó ti lọ, òun náà lẹ́rí tán yìí. Kákó ní ìlú Ouere ká lọ sí ìlú Ìṣẹ̀dẹ́ níbi tí ayẹyẹ ọdún ti tún wáyé ní pẹ̀rẹ̀wò ní àbí tí gbogbo àwọn tí wọ́n jẹ́ ti èrò ìlú Ìṣẹ̀dẹ́ tí wọ́n ti sàmì sí ayẹyẹ ọdún ọ̀hún bó ti tọ́ àti bí ó ti yẹ. Èrò tìkọ̀tìkọ̀ tí ó wọ ìlú Ìṣẹ̀dẹ́ ní ọjọ́ ọdún Iléyá yìí kò lóǹkà, níbi tí ogunlọ́gọ̀ wọn ti ń láǹfààní láti fìyìn fún Ọlọ́run ọba tí wọ́n sì ń dunnú. Ẹni tí ń ṣe ìmáàmù tí ó ń darí ẹ̀sìn Islam ní ìlú Ìṣẹ̀dẹ́, òun náà ni ó gba ọ̀rọ̀ sọ ní kété ìgbà tí ó gorí múmbàrí lẹ́yìn ìrun náfìlà eléyìí tí ó yàn tán. Ó bá àwọn ọmọ ìlú ọ̀hún sọ̀rọ̀ lórí àwọn bí a ṣe lè mọ̀ pé ọdún Iléyá ó jẹ́ ọdún kan tí gbogbo ọmọ ìlú láti máa wọ̀lú tó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n fi máa fi ìdùnnú àti ayọ̀ wọn hàn. Bákan náà ni ó kò ṣàìtúnṣe àlàyé lórí bí a ṣe lè mọ kókó ntí ọdún Iléyá tó dì dání kí gbogbo ará ìlú kó lè bá gbọ́. Imam Abdulhadi tí àríbá sọ̀rọ̀, ohun tí wọ́n sọ rèé nínú orí múmbàrí nígbà tí wọ́n ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀. Lágbájá ò kí mi mọ́, ìwọ wá kí nítorí tọ́lọ́run ọba. Lágbájá ò ṣe dáadáa sí mi mọ́, ìwọ wá ń ṣe dáadáa sí nítorí tọ́lọ́run ọba. Tó mọ̀ pé kò sẹ́ni tó lè sanwó lẹ́san tó ju Ọlọ́run ọba lọ. Awwadahullahu khairan minhu. Ọlọ́run yóò fi dá oore tó ju èyí tí wọ́n ṣe yẹn. Ẹ̀rí èèyàn kì í ṣe nǹkan torí tọ́lọ́run ọba, èèyàn kì í sì fi nǹkan lẹ̀ nítorí tọ́lọ́run. Èyí tó dáa jù bẹ́ẹ̀ náà lọ ni Ọlọ́run yóò fi dá padà fún irú ẹni bẹ́ẹ̀. Bàbá wa Akílélé Asù tí aṣojúkọ̀ròyìn wa tó súnmọ́, àwọn náà pẹ̀lú ṣe àlàyé nípa ìdùnnú wọn nígbà tí ìrun ọ̀hún tó lọ sí òpin. Ẹ wo díẹ̀ nínú ohun tí wọ́n bá wa sọ. Àwa náà yóò ṣe lọ́dún èṣì. Àwa Ọlọ́run tó dálẹ̀ tí làtọ́ ṣe yé ká dúpẹ́ fọ́lọ́run náà. Gbogbo àwa ọmọ Ìṣẹ̀dẹ́ pátápátá
àti ọmọ ìṣẹ̀dẹ́ àtọ̀rẹ́ ọmọ ìṣẹ̀dẹ́ àtayé ọmọ ìṣẹ̀dẹ́ ẹ̀pẹ́jọ níbi ìkàtọ́ kí ọdún ni ọlọ́run ò máa fòṣọwọ́ ẹ̀ṣọ́ ni o. àwọn ọmọ ìlú ọ̀hún tínú wọn dùn bíi ọ̀gbẹ́ni afisu tí gbogbo èèyàn mọ̀ sí Ireyemi tí ó bá wa sọ̀rọ̀ bákan náà tún ní ọ̀gbẹ́ni Sumanu Alimi àsìkò ló tó wọn náà pẹ̀lú kóṣà ètò ṣe àlàyé fún aṣojú kọ̀ròyìn wa ẹ jáwọ́ díẹ̀ pẹ̀lú ohun tí wọ́n bá wa sọ. à ń dúpẹ́ fọ̀lé ọdún náà ọba aláyọ̀ pẹ̀lú àlàáfíà ọba aláìrere òun náà làkúlé ọmọ gbàgbé ilé káfọ wá ilé wa líṣẹ̀dẹ́ akó gbàgbé oríṣi wa fọ̀lé ká kírun náà ká fún yìn fún ọlọ́run ọba. mo dúpẹ́ lẹ́tọ̀ gbogbo wọn fọ̀lé wọn rántí ilé ọlọ́run sì ṣe wọn kéré òkú délé wọn ká sì máa wá nígbà gbogbo kájọ mọ́ kírun náà. ẹ jẹ́ ká kúrò nílùú ìṣẹ̀dẹ́ pẹ̀lú ìlú àjáwẹ̀rẹ̀ kí a ní ṣó tààrà wá sí ìlú Ipobè níbi tí a ti fẹ̀ kan náà dé mọ́sálásí An-Najat níbi tí àwọn náà mú láti kírun tí ṣe gbàgede iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti àdúgbò Òkèọlá Ayétẹ́jú ni wọ́n kírun lásìkò tí ìmáàmù ọ̀hún tó ń gba ọ̀rọ̀ sọ ó ṣe àlàyé ní pàtó nípa tí ó jẹmọ́ ti ètò ọdún yìí bó ṣe wà àti pẹ̀lú ohun tó yẹ kí gbogbo mùsùlùmí ó mọ̀ pẹ̀lú bí ó ṣe yẹ kí á mọ̀ pé ìtàn kan àbí èkejì ló dìrọ̀ mọ́ bí ó ṣe ń lọ lójú ìwòran yìí tẹ́ ń wò yìí òun náà ni ọ̀gbẹ́ni Semiu Idris tí ó lọ síbẹ̀ ó láǹfààní láti mú bò wá fún wa ó ṣe lálàyé pé ṣíbá ni àwọn mùsùlùmí wọ́n péjú pésẹ̀ láti sàmì sí ayé ọdún náà gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ èyí tí wọ́n sì fi hàn pé ọdún yìí ó jẹ́ ọdún kan pàtàkì tí gbogbo wa tí ó yẹ ká mọ̀ pé ìgbésẹ̀ tó yẹ kí á gbé òun náà ni ó wà ní ìbámu pẹ̀lú tí ìtàn sọ fún wa ní orí Ànábì Ibrahim bákan náà ni ìmáàmù tí ó wà níbẹ̀ tí ń ṣe ìmáàmù Ashiru Shakiru Muzamil ni wọ́n du ẹran gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ kí ó gbogbo tó wá sí òpin kí gbogbo mùsùlùmí ó tó bẹ̀rẹ̀ sí ní máa lọ sí ilé wọn láti lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. ọpẹ́ rẹ̀bàndẹ̀ lọ gbogbo ìtẹ́ wò wá lásìkò tá a wà yìí fún ìròyìn ní ṣókí tá a mú wá sí ojú ìwòran yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbádùn wa ǹjẹ́ ọ̀gbẹ́ni Semiu Idris ni ẹni tí ó jẹ́ amójúọ̀rọ̀ tó to àwòrán pọ̀ Kásùmù Ṣọlá ni ó kàrí náà sórí atẹ́gùn káfílẹ̀ yìí káfíkì àpé àpò ìwọ̀dún àsìkò ìyèdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àti láàyè rere o eré kàǹkà kọ́mọjẹ́ tiwa ó dìgbà. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.